ìjì líle sọ ọ̀pọ̀ èèyàn dáláìnílé lórí ní ìlaramọ̀kìn gbangba ìta ni wọ́n ń sùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú ìlaramọ̀kìn níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ni wọ́n ti di aláìnílé lórí mọ́ látàrí ìjì ńlá kan tó jà lásìkò òjò àrọ̀rọ̀dá kan tó rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. lára àwọn àdúgbò tí ìjì ọ̀hún ti ṣòro jùlọ láti rí Hospital Road, Odò Gbẹ̀yìn, Ọjà Àjàre àti láwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan. Ó kéré tán àwọn ilégbèé, ṣọ́ọ̀bù àti iléèwé bíi 160 ló fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ìjì líle ọ̀hún. ẹnìkan tó kọ́kọ́ bá wa sọ̀rọ̀ lára àwọn tí kinní ọ̀hún kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Àjàyí sọ pé ṣọ́ọ̀bù tajà tóun ṣẹ̀ṣẹ̀ kọ́ parí lọ́dún 2022 tó kọjá ní ìjì burúkú ọ̀hún gbé lọ pátápátá. akẹ́kọ̀ọ́ gboyè ẹni ọdún 39 ọ̀hún ní bí eré ni òjò náà bẹ̀rẹ̀ tí inú àwọn èèyàn sì kọ́kọ́ ń dùn pé ara yóò túbọ̀ tu ìlú torí ooru àsìkò yìí pọ̀, láì mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà sì ju òjé lọ nítorí òjò tó yẹ kó jẹ́ orísun ayọ̀ fáráàlú ló padà wá di nǹkan ìbànújẹ́ fọ́pọ̀ èèyàn. alára tìlú ìlaramọ̀kìn ọba Abíọ́dún Adéfẹ̀yìntì náà júwe ìṣẹ̀lẹ̀ ìjì ọ̀hún gẹ́gẹ́ bí àjálù ńlá fáwọn aráàlú, pàápàá lásìkò tí ètò ọrọ̀ ajé kò fi bẹ́ẹ̀ fararọ. ó ní àwọn ilé bíi 100 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ, èyí tó ti sọ àwọn èèyàn tó lé ní 200 di ẹni tó ń sùn níta gbangba látìgbà náà. ọba alayé ọ̀hún àtàwọn tó fara gbà nínú àjálù náà wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti dìde ìrànlọ́wọ́ lórí ọ̀nà tí àwọn èèyàn fẹ́ fi rí ohun ìní wọn tó ti bàjẹ́ tún ṣe padà. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ fáwọn. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.